àti rẹ́yìn àwọn ọ̀tá wa ojú tí táwọn ọ̀tá wa wọ́n wọgbó lọ ẹ̀yìn ọ̀tá wa. ẹ ti yídì síta ẹ ti ń tọ̀ sínú ilé ẹ ti ń tọ̀ sílé o àtẹ̀yìn mọ̀lẹ́bí ìmáàmù wa nítorí ìjẹkújẹ. lórí pé dákẹ́ mọ́ sọ̀rọ̀ Yunusa mọ́ ọ̀dà pláfọ́ọ̀mù tó dálẹ̀ gáàyò ẹkùn bẹ̀ wọ́n yọmí ládùmí bí ẹ̀mẹ́ta mo ń bẹ̀bẹ̀ kiri ni. lọ́ba ní kàṣùbẹ̀rù ó wá lọ dá WhatsApp group kan lẹ̀ ó tún mẹ́yìn náà tẹ́jọ́ mọ́ inú ilé síbẹ̀ ṣé ẹ rí i pé ẹ ò wùwà làákàyè ẹ ò wùwà ẹni tó gbọ́. ṣé nǹkan tá à ń ṣe yìí ṣó tọ́ àbí kò tọ́ ṣé nǹkan tá à ń ṣe yìí ṣó máa lẹ́san àbí kò ní lẹ́san. kíátìkà tó torí pé èèyàn òun kan fẹ́ẹ́ jẹ ìmáàmù tó fi kíátìkà tiẹ̀ lẹ́lẹ́kọ̀ọ́ tó wá ṣiṣẹ́ advocate ní Ògbómọ̀ṣọ́. ṣé ẹ̀yin tí ìmáàmù wa ìmáàmù Sheikh Dr. Toliya Yunusa Ayilara II ẹ lọ fọkàn balẹ̀ òkò pẹ̀tùkà ti wà ní àwọn ọ̀tá ìmáàmù wa l'Ógbómọ̀ṣọ́ o. ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ọ̀tá ìmáàmù wa lénìí tó bá wá dọ̀la ibo lẹ fẹ́ fojú sí o. Òkodoro Yorùbá tẹlifíṣàn. ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ní ibi gbogbo tí ẹ ti ń wò wá ìkànnì Òkodoro Yorùbá tẹlifíṣàn ibẹ̀ gangan náà ni ẹ já sí o abẹ̀yìn arọ̀yìn wípé kí ẹ jẹ́ ń bá wa wo àwọn fọ́nrán wa yìí ẹ máa tẹ̀lé wa lórí àwọn ìkànnì ẹ̀rọ ayélujára wa lórí Facebook a wà ní Cubase Master bracket Òkodoro Yorùbá tẹlifíṣàn TikTok Òkodoro Yorùbá tẹlifíṣàn Instagram Òkodoro Yorùbá tẹlifíṣàn YouTube Òkodoro Yorùbá tẹlifíṣàn ẹ máa bá wa subscribe kẹ́ẹ̀sì tán notification button sílẹ̀ nítorí àwọn fọ́nrán tí ó máa jáde ojú tẹ fún wa kò ní fọ́ etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di ẹ ṣeun bí ẹ ṣe ń tẹ̀lé wa ẹ̀yin èèyàn wa ẹ ti mọ̀ wá lánàá kó tó dé ní tá a bá rí nǹkan kan tàbí tí a bá gbọ́ nǹkan kan a ò gbọ́dọ̀ wá láti wá jáde láti wá sọ̀rọ̀ kankan ẹ̀yin ará Ògbómọ̀ṣọ́ a kí yín kú oríire ẹlẹ́yà àwọn ọlọ́tẹ̀ ènìyàn ó ti ń tú síta oko pẹ̀ntúká ó ti ń balẹ̀ sáàrin wọn lẹ́yẹ kọ̀ọ̀kan bó ti wá ń balẹ̀ sáàrin wọn lẹ́yẹ kọ̀ọ̀kan yẹn wọ́n tún wá ń wá sórí ìkànnì ayélujára láti wá máa tú àṣírí ara wọn ẹ kúkú mọ̀ pé ẹni tó bá lójú lójú máa tì ẹni tí ó bá lójú ojú ò lè tì láéláé kí ló fẹ́ ti afọ́jú lójú tó máa ní ojú ló ń tì mí láti sọ̀rọ̀ ojú ò lè ti afọ́jú láti sọ̀rọ̀ torí pé ta ló mọ̀ tó ń wò òun ta ló mọ̀ tí kò wò òun kí ni nǹkan tó yẹ kí n sọ̀rọ̀ yìí ni pé Ṣùbẹ̀rù lọ́ba níkà ó ti jáde wá ó ti wá sunkún kíkorò lórí ẹ̀rọ ayélujára kí lẹ́kùn tó wá sun ọlọ́dá WhatsApp group kan lẹ̀ lórí Sheikh Dr. Toliya Yunusa Ayilara II ìmáàmù àgbà gbogbo ilẹ̀ Ògbómọ̀ṣọ́ àti lórí ọba àti lórí ìjòyè ìmáàmù àgbà pátápátá fún gbogbo ilẹ̀ Ògbómọ̀ṣọ́ nọ́mbà 1 fún gbogbo mùsùlùmí ilẹ̀ Ògbómọ̀ṣọ́ àtẹni tó fẹ́ o àtẹni tí ó fẹ́ wọ́n lọ sí WhatsApp group kan òun làdmí nígbà tó kọkàn ìtúká sọ́wọ́ àárín wọn gbáà ọba yọ kó làdmí ọgbà yọ kó làdmí lọ́ba ní kàwá jáde wá ó wá bẹ̀rẹ̀ sí ní tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ WhatsApp group tó ń sí torí káwọn lè fi lé Yunusa kìnìún kan wá bẹ̀rẹ̀ sí ní ká boroboro. wọ́n tún wá ń lò fẹ́mi gan fúnra mi personally èmi gan fúnra mi wọ́n tún wá ń lò fúnra mi wọ́n tún wá ń lò bójú. la hawla wala quwwata illa billahi aliyul azim lórí pé dákẹ́ mọ́ sọ̀rọ̀ Yunusa mọ́ ọ̀dà pláfọ́ọ̀mù tó dálẹ̀ gáàyò ẹkùn bẹ̀ wọ́n yọmí ládùmí bí ẹ̀mẹ́ta mo ń bẹ̀bẹ̀ kiri ni mo ń sọfẹ́lẹ̀ mo wá dé tó ń fi mí ta yẹn lómi ọmọ fi mí jẹ ọmọ pè mí lórí fóònù kọ̀ọ̀kan wọn kò ń fi mí ta yín sọ̀rọ̀ tẹ́ẹ̀rí bẹ́ẹ̀ sí wọ́n rẹ́rìn nínú ilé mi. Something I initiated lórí bá ṣe capture Yunusa kúrò níbẹ̀ yẹn
lórí ibẹ̀ tá fi capture gbogbo wrongs rẹ̀ tó fi kúrò mẹ́ èmi tí mo tún wá initiate ẹ̀ tí mi ò sọ̀rọ̀ bá pẹ́pàpà ẹ wá nítorí ẹjọ́ tí mò ń ròyìn kí n má bàa rojọ́ mọ́ ẹ wá lọ employ services àwọn kan tí wọ́n bá ti sọ̀rọ̀ wọn ò ní wo issues tí mo sọ̀rọ̀ lé lórí wọ́n rọ̀ lù mí ní bàbá lọ́ba níka ẹ̀ ti lè bínú pọ̀ ju o àgbàlagbé sì ṣe báwọn ẹnu tẹ́ fi ń ṣàdúrà kẹ́kẹ́ mọ́ fi ṣe pé wọ́n á mọ mú àwọn àdísì kankan mú kankan wọ́n mọ rí gbúrọ́ gbogbo ẹ̀ wọ́n mọ rọ́ọ̀lù mi lórí mo láwọn ọmọ nínú platform àwọn ni wọ́n mọ̀ sọ pé dáàdì ẹ má fèsì o wàlá ẹ má fèsì bí wọ́n ṣe tọ́ wọn nínú ilé bàbá títí wọn ni wọ́n ṣe ń ṣe yẹn tó tán bá tọ́ wọn rẹ tó bá jẹ́ pé wọ́n bá tọ́ wọn rẹ wọ́n ò ronú kan tó kọlù yín àmẹ́mọ́ fún wọn lésì wàlá ìtàlá ìṣúná bí láìlẹ̀ sí láìlẹ̀ àwọn ọmọ mi bẹ lórí platform mádàkẹ́mi ò ní sọ̀rọ̀ an opportunity came mo grab ẹ̀ ẹ̀yin tẹ́ bá wà pẹ̀lú kábíyèsí afẹ́kẹ́tẹ́ like love kàmọ̀ye wa torí àwọn procedures ta fẹ́ ṣe lẹ́sẹ̀kẹsẹ̀ nínú àwọn tó ń jìjàgbara fún kábíyèsí I have the voice no mo keep ẹ̀ dọ́jọ́ tí mo àfi play rẹ̀ fún gbogbo ayé tí wọ́n gbọ́ ẹnì kankan gbọ́dọ̀ tẹ love and like yo àwa yìí fúnra ara wa lásọmọ ẹni tó bá fẹ́ tẹ kódà á kó gbogbo akóńbí ni àwọn àgbáyà kan mọ́ ṣòfò tó fẹ́ ṣòfò tó ẹgbẹ́ wọn ti jẹ Ògbómọ̀ṣọ́ jẹ lájẹrun níbi tìlú wọ́n kó wọn jẹ níbi tọ̀rọ̀ ti tẹ̀sìn tó fi wọ́n sọ lórí níbi tẹ̀sìn wọ́n kó jẹ tí wọ́n fi jẹ́ kárọ́nà rọ lórí ìrìn àjò yìí àwọn sọ pé ẹ wo kẹjọ ṣe tẹ́ṣe ẹ jẹ́ ká wọ́n wá ṣe bí ìgbà tẹ́ ń jagun ẹ jẹ́ ká evacuate gbogbo àwọn tó wà mẹ́ evacuate gbogbo wọn bọ̀ wá síbí. Can just imagine mo ń sọ yìí nítorí ẹ̀yin tẹ̀sí lórí platform yẹn tẹ́ wà lọ́nà jíjìn kẹ́ lè mọ problem tá ní l'Ógbómọ̀ṣọ́ kẹ́ lè mọ problem tá ní l'Ógbómọ̀ṣọ́ wọ́n wá sọ kí ní ẹ̀dọ́ òṣèlú ọwọ́ di dáńsẹ̀ wọn lọ rí pé ìwọ́n mọ̀ bọ̀ àti lọ rí ìjókòó ní àbí èyí tán lọ rí ìjókòó tó ẹgbẹ́ gbogbo wọn pátá mùsùlùmí ni wọ́n 19 níwájú kábíyèsí tí wọ́n ní wọ́n ti ṣèwé wípé ń tọ́ṣẹlẹ̀ ní pé ẹ jẹ́ kán mọ̀ yóò lọ rí sinmi kán lọ rí wádìí nǹkan tó wà nílé wọn pé níbi tá ti ń ṣe náà ẹni tá ti tún ti ń rí nínú àwọn ọmọ ọba tó sì ń tẹ́ẹ̀sì wọn wípé ẹ̀yin Yunusa wọ́n ń ṣe mítìn lọ́wọ́ ní ìsìn o wọ́n sọ pé wọ́n fẹ́ wá ti mọ́sálásí o ẹ̀yà ètò ìmọ̀ bẹ́ẹ̀ sì lọ ṣe kẹ́ lọ rí gba injunction ìjọ Tuesday wọ́n sì sáré lọ rí gba injunction ìjọ Wednesday bẹ́ẹ̀ni kankan gbọ́dọ̀ fọ́ọ̀kan bẹ́ẹ̀ ìyún náà tún kọ́ èyí tá tó ń bá kiri pé ká pìyàn lẹ́jọ́ ní ká pìyàn lẹ́jọ́ lọ́hùn nígbà táwọn ilé ayélára sọ̀rọ̀ ni wọ́n sọ̀rọ̀ ní tán fi kó lọ sọ́dọ̀ commissioner of police òun yá wò pé gbà tó ń fẹ́ rìtáyà ti súnmọ́ kọ́mọ́ fi tí wọ́n kó bóun inú ìtẹ̀tì tárì mí náà pé kí wọ́n lọ sí kóòtù kọ́mọ́ mọ̀ fà kọ́mọ́ lórí kó bá retirement ti tòun wọ́n dé kóòtù wọ́n débẹ̀ tí wọ́n bẹ̀rẹ̀ sí máa sọ̀rọ̀ ká ọmọkùnrin yìí ò ṣe dá o commissioner of police ó ti ń gbà táyé wíńgbà tó fi dijọ́ kejì jọ́ kẹta wọ́n tún ní kan tó padà lọ́sẹ̀ tí ó tẹ̀lé Yunusa sọ pé òun ti gbọ́ òun ti gbà òun fẹ́ lórí yanjú rẹ̀ àṣé wọ́n lórí prepare ara wọn láti lórí tún gba injunction láwọn ọlọ́pàá lórí ni pé àwọn ọlọ́pàá ò gbọ́dọ̀ dá sọ́rọ̀ Ògbómọ̀ṣọ́ mọ́ àwọn ọlọ́pàá wa ní àwọn ò ní dá sí ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ mọ́ ṣùgbọ́n àwọn náà tún ń gbẹ́jọ́ àwọn ará Ògbómọ̀ṣọ́ lọ tán fi arrest wa lẹ́yìn ìgbà tán ti lórí ṣèwé pé òun ò ní dá sọ́rọ̀ Ògbómọ̀ṣọ́ mọ́ náà ti arrest mi. ó mú sọ pé ẹ̀yin tí ìmáàmù Sheikh Dr. Tolia Yunusa Ayilara II ẹ lọ fọkàn balẹ̀ òkò pẹ̀tùkà ti wà ní àwọn ọ̀tá ìmáàmù wa l'Ógbómọ̀ṣọ́ o Sheikh Dr. Tolia Yunusa oríire yìí ó kù ìṣẹ́jú kan tí gbogbo wa máa jọ kàkàkí pé a rí ẹ̀yìn àwọn ọ̀tá wa àwa máa dá wákà ẹ̀yìn wa a ti rẹ́yìn àwọn ọ̀tá wa ojú ti táwọn ọ̀tá wa wọ́n wọgbó lọ ẹ̀yìn ọ̀tá wa a ti rẹ́yìn ẹ̀yìn àwa máa kọrin àwa máa jó torí pé a ti fẹ̀yìn wọn wọlẹ̀ àti tọwọ́ owó sí o àti tiwájú o àti tẹ̀yìn ṣùgbọ́n nǹkan kan tí mo fẹ́ jẹ́ kó yé gbogbo wa ni pé ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ọ̀tá máa mú wa lénìí tó bá wá dọ̀la ibo lẹ fẹ́ fojú sí o ẹ ti yídì síta ẹ ti ń tọ̀ sínú ilé ẹ ti ń tọ̀ sílé o àtẹ̀yìn mọ̀lẹ́bí ìmáàmù wa nítorí ìjẹkújẹ ẹ jẹ́ ká mọ́ kọ́ máa sọ̀kọ́ tó kọ́ ọwọ́ ń forí yín gbára yín báyìí nínú ilé
ṣé táwọn yóò bá tiẹ̀ wà lọ́pọlọ ṣé iná wà lọ́pọlọ ṣé tí kúkúrú nú yín tí kò bá gbọ́n èwo ni tó ga tọmọdé yín bá gọ̀ èwo ni tàgbàlagbà ṣé kátẹ̀wọ́ sọ pé ẹ̀rọ wò ní pé àwọn ẹni tó wá ń bá yín dalé yín rú yìí ṣé bẹ́ẹ̀ ń ṣe lọ bá wọn dalé tiwọn rú nìyẹn ṣé àṣírí ilé tiwọn wọ́n ń gbé síta tí kọ̀ọ̀kan bá tẹ̀wọ̀ àpáyé pọ̀ ẹ ò lè parí ẹ̀ lọ́ba ní kàṣùbẹ̀rù ó wá lọ dá WhatsApp group kan lé ó tún mẹ́yìn náà tẹ́jọ́ mọ́ inú ilé síbẹ̀ ṣé ẹ rí pé ẹ ò wùwà làákàyè ẹ ò wùwà ẹni tó gbọ́ kí á ti kà tó torí pé èèyàn òun kan fẹ́ jẹ ìmáàmù tó fi kí á ti kà tiẹ̀ lẹ́lẹ́kọ̀ọ́ tó wá ṣiṣẹ́ advocate ní Ògbómọ̀ṣọ́ ṣé ẹ ò ronú pé ẹni tí tiẹ̀ ti bàjẹ́ tó ń wẹ́ni kúra òun ni lọ́ba ní kàṣùbẹ̀rù yìí ẹni tí bàbá ti kọ̀ lọ́mọ ẹni tí ìyá ti kọ̀ lọ́mọ ẹni táwọn ọmọ ti ń dìnnà yẹn pé bàbá àwọn kọ́ tọ́ba ti ń sọ̀rọ̀ pé ṣùbẹ̀rù lọ́ba ní kàbá yìí ọmọ àmọ́rímù títí ọmọ àfi lọ́ńbẹ̀ ẹ ò lè mọ̀ òun lẹ́yìn lọ́wọ́ ọwọ́ akóyin sí WhatsApp group ẹ̀yin náà wá wà ń bẹ̀ ẹ wá ń dìtì ọmọ yín ẹ wá ń dìtì olóríire ẹ jẹ́ kákọ́ tẹ kọ́kọ́ béèrè lọ́wọ́ ra wa nínú gbogbo àwọn tó jẹ sífù máàmù ní gbogbo Ògbómọ̀ṣọ́ yẹn ta lẹni tó kàwé tó ìmáàmù Tọ́líà yìí ta lẹni tó kàwé tó ṣéwù Dr. Tọ́líà Yunusa Ayilara the second ṣéwù ìmáàmù Ògbómọ̀ṣọ́ fún gbogbo ẹni tó fẹ́ àtẹni tó fẹ́ àtọba àtijọ́yè ọwọ́ àtọ́ yìí pé kìnìkan ẹ wá mọ́mọ́ mi nínú ilé Ayilara ẹ lọ́ fi jẹ máàmù ìyẹn náà wàá gbà láti sọ pé kọ́ fóun jẹ máàmù ààfin ẹ ò tún mọ̀ pé gọ̀ǹgọ̀ṣù nìyẹn ẹni tó fi gbogbo property ẹ̀ lẹ́nu Haúsá tó ń bọ̀ torí máàmù wá jẹ máàmù kò ní property kankan kò kàwé o kò mọ̀wé o olódo ni o burúkú ni o ọ̀bọ ni o lágídò ni o ó fi gbogbo property ẹ̀ lẹ̀ nǹkan tó ní ó fi lẹ́nu Haúsá ó ń bọ̀ wá jádù ìmáàmù Ògbómọ̀ṣọ́ ẹ ò mọ̀ pé irú ẹni bẹ́ẹ̀ ó fẹ́ wá kówó jẹ ni ẹ mọ̀ pé irú ẹni bẹ́ẹ̀ àpótí ẹ̀ ló ń dù ẹ mọ̀ pé irú ẹni bẹ́ẹ̀ kò ló túlù ṣe ẹ mọ̀ pé irú ẹni bẹ́ẹ̀ ibi tó bàtà sí ló máa gbà ẹ mọ̀ pé irú ẹni bẹ́ẹ̀ kò lè sọ òótọ́ ọ̀rọ̀ láwùjọ. olóríire máàmù Sheikh Dr. Tọ́líà Yunusa yìí ẹ wá ń di pẹ̀ǹpẹ̀ ọ̀tẹ̀ mọ́ ẹ ò ronú síwájú kẹ́ ẹ rò sẹ́yìn pé nǹkan tá à ń ṣe yìí ṣé kó máa lẹ́yìn àbí kò ní lẹ́yìn ṣé nǹkan tá à ń ṣe yìí ṣó tọ́ àbí kò tọ́ ṣé nǹkan tá à ń ṣe yìí ṣó máa lẹ́san àbí kò ní lẹ́san ẹ̀yin ará Ògbómọ̀ṣọ́ yìí ẹ̀yin tẹ̀ wà lọ́wọ́ sí ẹ̀ mà ní làákàyè kan pẹ́ẹ́pẹ́ o àtẹ̀yin tẹ̀ wà ní WhatsApp group ìtí lọ́ba níkà ṣùbẹ̀rù lọ́ba níkà tó dálẹ̀ àwọn adúpẹ́ lọ́lọ́run pé okó pẹ̀ntúká tó wà rìn yìí kò ní jáde mọ́ ó máa tú gbogbo yín kálẹ̀ kọ̀ọ̀kan ni o kò ní kú òǹbẹ́ ẹ̀yin ẹ̀yẹ wa ẹ bá a pín fọwọ́ ìkódélé kódókó ojú tẹ fún wa kò ní fọ́ etí tẹ fún wa kò ní di Òkodoro Yorùbá tẹlifíṣàn ire o. Òkodoro Yorùbá tẹlifíṣàn.